Ẹ káàbọ̀ gbogbo ẹ̀yin èèyàn wa ní gbogbo ibi tí ẹ bá ti wò wá káàkiri àgbáláyé. Èmi ọmọ yín náà mà ni mo mà tún dé lónìí o gẹ́gẹ́ bí ojúṣe wa. Yorùbá nation no going back. Yorùbá nation ní kíákíá. Kí Ọlọ́run kó bùkún fún orílẹ̀-èdè wa, kí Ọlọ́run kó sì bùkún fún àwọn bàbá tí wọ́n bá wa ń jìjàgbara pé kí ìran Yorùbá kó lè bọ́ lóko ẹrú. Kọ́lọ́run bá wa dúró ti bàbá wa Professor Banji Akíntóyè. Kọ́lọ́run bá wa dúró ti bàbá wa olóyè Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà. Ẹ̀yin èèyàn ẹ máa wò pé wo ni mo tún gbé délé ní ilé Ìbàdàn tún lágbára. Ọ̀rọ̀ láti ẹnu ìkan nínú àwọn olóṣèlú ìlú Nàìjíríà. Àwọn mà ni wọ́n bọ́ síta ohun tí wọ́n tún pẹ́ẹ́rẹ́ ọ̀rọ̀. Ó ga o. Àṣé òótọ́ ni òwe àwọn àgbà wípé àìrìn jìnnà òun la ò rí abuké ọ̀kẹ́rẹ́. Tí èèyàn bá rìn jìnnà á rí abuké ọ̀kẹ́rẹ́. Ní ìkóríta tí a dé yìí, Ọlọ́run kò mọ̀ọ́mọ̀ ó kò bẹ̀rẹ̀ sí ní bá wa tú àṣírí gbogbo àwọn ẹni bí. Ọlọ́run ti ọwọ́ bọ àwọn olóṣèlú Nàìjíríà lẹ́nu láti máa jẹ́ ká mọ̀ bá ó bá ṣe ń lọ, láti lè jẹ́ ká mọ̀ wípé àfi kí gbogbo wa pátápátá káàkiri àgbáláyé ká fi orílẹ̀-èdè Nàìjíríà sílẹ̀. Òun ló mú mi tí mo tún fi gbé eléyìí wá fún yín o, gbogbo ẹ̀yin tí ẹ bá wo fídíò yìí. Ẹ má wo ti ìsọ̀rọ̀ mi o, tí ohun tí ẹ fẹ́ gbọ́ láti ẹnu ìkan nínú àwọn olóṣèlú Nàìjíríà. Ìyá yìí tún pẹ́rẹpẹ́rẹ ọ̀rọ̀, ìyá yìí sọ òkú ọ̀rọ̀, ìyá yìí gbé wa débẹ̀, wọ́n gbé wa tàbàyé. Ẹ máa bá wa share eléyìí, ẹ jẹ́ ká jọ jùmọ̀ sowọ́ papọ̀ láti máa create awareness fún ilẹ̀ wa. Ẹ jẹ́ ká jọ sowọ́ papọ̀ láti gbára wa kúrò lọ́wọ́ ìjọba mùjẹ̀mùjẹ̀. Ẹ jẹ́ ká jọ sowọ́ papọ̀ ká jọ gba ohun tó jẹ́ ẹ̀tọ́ wa. Ilé ti yá ọmọ Yorùbá, ẹ jẹ́ ká relé. Yorùbá nation la fẹ́. Òun nìkan ni solution sí ìṣòro tó ń jà wá nílùú Nàìjíríà. Yorùbá nation nìkan lọ̀nà àbáyọ fún wa. Tí ẹ bá wo ibi tí a dé dúró lọ́jọ́ tòní, gbogbo àwọn ọ̀dọ́ ni wọ́n ti bà ayé wọn jẹ́ tán ní ìlú Nàìjíríà. Gbogbo àwọn ọ̀dọ́ ni wọ́n ti sọ di ìdàkudà sí ìlú Nàìjíríà. Gbogbo àwọn tó bímọ ni wọ́n jẹ́ kó jèrè ọmọ ní ìlú Nàìjíríà. Gbogbo àwọn tó yẹ kí wọ́n ní iṣẹ́ lọ́wọ́ ni wọ́n ò jẹ́ kó níṣẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ìyàwó ilé ló ti kọ ọkọ nítorí àtijẹ àtimu. Ọ̀pọ̀lọpọ̀ ọkọ lọ́kọ ni wọ́n ti tẹ̀lé àwọn ṣúgà mọ́mì lọ nígbà tí ò sí nǹkan kan tí wọ́n fẹ́ jẹ, tí wọ́n fẹ́ mu, tí kò sí bí wọ́n ṣe fẹ́ bọ́ ìyàwó àti ọmọ. Ìjọ wa yẹ kó máa ṣe báyìí lọ bí? Ìjọ wo la fẹ́ ṣe lè dà? Nàìjíríà 63 ìyà tó tó yìí ṣì ń jẹ wá, kò sí ohun kankan tí a lè mú yọgọ̀. Ẹ̀yin èèyàn mi, ẹ̀yin ìyá ẹ̀yin bàbá tí ẹ̀ ń wo fídíò yìí, ẹ bá mi pín ètò. Ẹ jẹ́ ká tún jọ gbọ́ ohun tí màmá yìí sọ. Màmá yìí lára àwọn olóṣèlú Nàìjíríà ni wọ́n. Ẹ jẹ́ àjọ gbọ́ ohun tí wọ́n sọ. Tá bá sọ wípé àwọn olóṣèlú ìlú Nàìjíríà, ó yẹ kó ti yé wa. Ó yẹ kó ti yé gbogbo wa pátápátá. Ẹ wá wo bí àṣírí náà bàtàbàtà, wá wo bó ṣe wá tú. Ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó jẹ́ kí a ní irú àwọn màmá báyìí ní àwùjọ wa. Ẹ wo irú màmá yìí sìn. Nígbà tí èèyàn bá bẹ̀rẹ̀ sí ní gbọ́ gbogbo ohun tó ń sọ, ẹ mọ̀ wípé àwọn èèyàn tí wọ́n fi ń tọ orí èèyàn ní. Ẹ mọ̀ pé àwọn tó yẹ ká máa ní àwùjọ àwọn ọmọ kóòtù òjíire tí ń ṣe ọmọ Yorùbá ní. Ẹ mọ̀ wípé àwọn tí wọ́n fẹ́ kí ìran Yorùbá kó bọ́ lóko ẹrú, àwọn tí wọn ò nífẹ̀ẹ́ sí bí wọ́n ṣe ń fi ìyà jẹ wá ní ìlú Nàìjíríà, àwọn tí wọ́n wò wípé ṣe bá àjọ ní Nàìjíríà ni, àjọ nílùú ìdájọ́ ṣèlú ni, àwọn yẹn ni wọ́n fìyà jẹ wá. Ṣùgbọ́n irú màmá tá à ń sọ̀rọ̀ nípa wọn yìí, àwọn ò bá wọn péjọ ọ̀tẹ̀, wọn ò bá wọn péjọ àbòsí. Wọ́n fẹ́ kí èmi àti ẹ̀yin àti àwọn ọmọdọ́mọ wa, wọ́n fẹ́ ká bọ́ lóko ẹrú, wọ́n tọ́ adùn wò, wọ́n fẹ́ kí adùn kó kárí gbogbo wa, wọ́n tọ́ ayọ̀ wò, wọ́n fẹ́ kí ayọ̀ yẹn kó jẹ́ ìpín èmi àti ẹ̀yin àti gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí, gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ àti àwọn ọmọ tí a ò tí bí. Ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí làágùn jìnnà. Ẹ̀yin ìyá ẹ̀yin bàbá, ẹ wá nǹkan fìdílé fìdílé kan. Bẹ́ẹ̀ bá ṣe wá ń gbọ́ àwọn ọ̀rọ̀ kàbìtìkàbìtì láti ẹnu màmá yìí, ẹ máa bá wa pín ètò yìí síta. Ẹ dẹ̀ má gbàgbé láti subscribe sí channel wa, láti tan notification bell yìí sílẹ̀. So that sábà ṣe mú àwọn ètò yìí wá lọ́lọ́kan òjọ̀kan, ẹ lè máa gbádùn ẹ̀. Ẹ ṣeun, ẹ máa bá mi ká lọ. Ire o. Ẹ káàárọ̀ o ẹ̀yin ará mi.
ẹ káàsán ẹ káalẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà àbí gbogbo ibi tí ẹ̀yin ọmọ Yorùbá bá wà orílẹ̀‐èdè ayé tẹ̀ sí ń gbọ́ mi. Èmi náà tún ní o Dr. Obirin Oloshelu wọn ò ní fẹ́ nìkankan ṣe mí, wọn ò ní fẹ́ lòmíì ṣe mí. Mo kí yín ẹ kú ìrọ́jú especially ẹ̀yin tẹ́ ṣe wà ní orílẹ̀‐èdè Nàìjíríà. Olúwa máa mú wa dání àdèmádélẹ̀ ìlérí wẹ́dá Fúlàní fẹ́ ó kọ̀ àwa máa lọ. Àsìkò dẹ̀ ń súnmọ́ ẹ gbáradì ẹ stop party ẹ ṣe party láàrin inú ilé yín kẹ́ dúpẹ́ fọ́lọ́run ẹ yé tàtàfò. Ó dẹ̀ mélòó tẹ ra ọmọ Fúlàní pẹ̀lú gbogbo owó tó ń gbà tẹ̀rí wọn ọmọ aládé ni wá yes ọmọ olókìkí ni wá ṣùgbọ́n nígbà tí party bá tó ṣe ṣe ní gbogbo yàlà yòlò tá à ń ṣe ó mú àwọn Fúlàní dùn ní pé ẹ máa wọ àwọn èèyàn yìí àwọn èèyàn táwa ń gbé parí one by one tínú wọn dẹ̀ ń tí ń dùn ó mìíràn pé wọn kí à ń pa àwọn èèyàn wọn. Ṣùgbọ́n tí mo bá wá kọ́lé nìyẹn o a dúpẹ́ fọlọ́run pé bàbá Tinubu wà ń bẹ̀rẹ̀ ó dẹ̀ ń gbọ́ nǹkan tá à ń sọ tọ́mọ́ láwọn ò gbọ́ àwọn ẹmẹ̀wá wọn máa jíṣẹ́ fún wọn tí wọn bá gbọ́ ìyàwó á máa sọ fún wọn tí wọn bá gbọ́ Ṣèyí á máa fi tó wọn létí Ṣadé á máa fi tó wọn létí àwọn ọmọ wọn nìyẹn wọn mọ tó ń lọ ń lù. Ṣùgbọ́n nǹkan tí mo bá wá lẹ́nìkan yẹn o so ẹ̀yin èèyàn mi ẹ̀yin ọmọ Yorùbá òdodo ẹ súnmọ́ mi kí n sọ ìtí Ọlọ́run fi sí mi lẹ́nu lẹ́nu. Lóòótọ́ bàbá Tinubu lórí kì í ṣe lórí Yorùbá nìkan lórí Nàìjíríà ní ọwọ́ ta wà yìí òun ló wà lórí àpèrè. Bọ̀ tí bàbá Tinubu bá jẹ́ orí àwọn ẹmẹ̀wá wọn lọ́rùn àwọn ló ń jẹ́ kí bàbá Tinubu lè máa dún láti máa ṣe ohun tó ń ṣe. Àwọn ọrùn yẹn ni mo wá fẹ́ àdírẹ́sì lẹ́nìí àwọn ni mo fẹ́ bá sọ̀rọ̀. Mo dẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ lórí Mr. Yemi Cardoso. Mr. Yemi Cardoso ipò tí ẹ wà ipò agbára lọ́gbẹ́lé ẹ lọ́wọ́ o ipò tó wà ipò alágbára ni tẹ́ ń kọ́ńtrólù gbogbo owó Nàìjíríà. Mr. Cardoso ẹ fi tí ẹni fi olè ẹ fi kọ́gbọ́n toró dàbẹ́ ni pé a lot of our Yorùbá are bad students of history. A kì í fi n tó ti ṣẹlẹ̀ tẹ́lẹ̀ káwa fi kọ́gbọ́n a kì í get wisdom out of it. Mr. Yemi Cardoso bàbá Tinubu ò kàn gbé ẹ síbẹ̀ o ó gbé ẹ síbẹ̀ nítorí pé ó believe nínú expertise ẹ intelligence ẹ and I hope ó gbé ẹ síbẹ̀ nítorí pé ó believe pé ó ní integrity. But in the last few months èmi ò rò pé òun jẹ́ kí integrity yẹn show forth o. From the little tí mo mọ̀ nípa róòlù governor of Central Bank ìwọ ló yẹ kó wà in charge of monetary policy ìwọ ló yẹ kó wà in control of fiscal policy bá ṣe máa tó yìí tí ò yẹ ká ṣe yìí tó yẹ ká mú kó ń bẹ̀ and public policy regarding bí báńkì ṣe ń gbowó tó ń gba fees tó ń gba this tó ń gba that èmi ò rí ní tí ì rí nǹkan tó ń ṣe o Mr. Cardoso. Mr. Tinubu bàbá Tinubu ó fẹ́ gbé 90 billion ó fẹ́ gbé fáwọn mùsùlùmí kan lọ sí Mecca as a CBN governor ìyẹn pé o lè advice bàbá Tinubu pé it's not a beneficial investment. Going to Mecca is not a national investment. Ẹ kó 90 billion ó dé wọ́n lọ approve bàbá Tinubu lè láwọn fẹ́. But because of your expertise, because of your knowledge, because of your education, and the sensitivity of nǹkan tá gbé dání Nàìjíríà gbèsè là ń jẹ ẹ máa sọ wá dolo ṣe fẹ́ tàlú mọ́ gbogbo lórí ẹ dẹ̀ mọ̀ pé àwọn kan fẹ́ lọ ṣe fẹ́ ká gbèsè lẹ́fẹ́ ká máa lọ sọ tó bá dé ibi tá à ń lọ ní irọ́ lẹ pa irọ́ ni ẹ pa Cardoso ọmọ Yorùbá ni ẹ tó bá dàgbà tó bá ti pé 70 ẹgbẹ́ lèmi pẹ̀lú ẹ̀ máa jẹ́ mo dẹ̀ sí bá
either cousin or sister ẹ àtijọ́ lọ sí Anglican primary school ní Broad Street rí. Mo fẹ́ kí orí ẹ kó pé bí Alájọ Ṣómólú kó má jẹ́ pé ìgbẹ̀yìn tiẹ̀ ó máa wọ́ọ̀sì ju ti Emefiele lọ. Emefiele lọ ń dragi governor of Central Bank tó mú jáde nínú túbú tó mú wọlé ládùúgbò tó sàn tó wà yẹn ló ń pè ní from grace to grass. Ọlọ́run ní jẹ́ kí tiẹ̀ rí bẹ́ẹ̀ but tó bá ṣe nǹkan tí Emefiele ṣe tí ẹ gan máa wọ́ọ̀sì jù yẹn lọ because tẹpẹ taṣẹ́ la máa fi lé ẹ. Èmi ò mọ bí tí fiscal policy ẹ wà o mi ò mọ bí tí monetary policy tó ṣe wà 90 billion of no influence on the economy o kò lé bàbá Tinubu lọ́wọ́ wọn kò láwọn àwọn Muslim lọ́wọ́ ṣùgbọ́n tí Christian bá tún wá bẹ̀rẹ̀ 90 billion tiẹ̀ ẹ máa pariwo ẹ máa sọ pé competition nígbà táwọn oníṣẹ̀ṣẹ̀ náà bá láwọn fẹ́ àwọn nídìí 90 billion láti lọ sin Ọlọ́run tàwọn náà ẹ máa pariwo àbí kí ni ìnàkí ṣe tọ́bọ̀ òforí orí ìnàkí ṣe nǹkan kan tí tọ́bọ̀ ò ṣe àbí mùsùlùmí lórí méjì ni mind you ẹ má ní mò ń sọ̀rọ̀ nípa mùsùlùmí o ọmọ mùsùlùmí ni mí mo decide láti má ṣe mùsùlùmí ni. This kind of behaviour tí gbogbo yín ń wù tẹ ní this unnecessary allegiance pé wọn láti jẹ́ muslim ni ṣe rò pé àwọn Fúlàní yẹn ń practice Islam ní kó máa bẹ́ orí àwọn tí wọ́n bá gba tí wọ́n ó di ẹ̀ mélòó tí kìrìsìtẹ́nì bẹ́ orí yín pẹ̀lú bọ́dẹ̀ ṣe láwọn bẹ́ orí àwọn tí ò kì í ṣe Islam wọ́n ń pa Yorùbá Muslims. Fúlàní ò give a crap whether you are a Muslim or you are a Christian, you are a traditionalist. As long as you are not Fulani, you are their enemy. Wọ́n dẹ̀ ń pa ojúgbà ọmọ, wọ́n ń pa ojúgbà ọmọ, wọ́n ń pa àwọn ìrandíran wa kíá. Ẹ tún fẹ́ sọ wá do ní gbèsè, fẹ́ sọ wá do ní o. Mr. Yemi Cardoso. Tí bàbá Tinubu bá sọ pé kó jump sínú iná ṣó máa jump sí. Toro onílàákàyè mi rò pé wàá jump sí o. Tí bàbá Tinubu bá ní kó bẹ́ sínú omi òkun, ṣé wàá jump o ní jump o. So bàbá Tinubu ní kó lu ọwọ́ sí 50 billion. Àti wọ́n àtàwọn tẹ́ wà ní Senate ẹjọ́ approve the unapprovable, the aberration anomaly. Ó dẹ̀ lọ sílé ìwé. Ó ṣe finance àbí ó ṣe economics. Ṣé n tí economics sọ fún ẹni pé kẹ́ máa dáwọ́ sínú apẹ̀rẹ̀. Ẹ ń gbọ́ mi sínú apẹ̀rẹ̀. Ṣó máa hold ẹ̀. Nígbà tán dé láti Mẹ́kà ń sìn, ìmí ìkú sí Mẹ́kà nú wọn o. Kí ni investment tó jáde ń bẹ̀? Kí ni tó mú wá sórílẹ̀-èdè Nàìjíríà tó máa benefit bí ó ti ẹ̀ benefit gbogbo 200 million tó benefit ordinary 5 million Nigerians. Tẹ́ kó 50, tẹ́ kó 90 billion. Iṣẹ́ ti ẹni yẹn o. Yemi Cardoso kò jẹ́ kí orí ẹ̀ kó fa epo. Tí o bá rorí, jẹ́ kán yẹ ní ọmọ rogun kó fi rorí. Torí àpẹẹrẹ tó jókòó lé yẹn, tí o bá ṣe dáadáa, tí ẹ gan máa wọ́ọ̀sì ju ti Emefiele lọ. Kì í ṣe ẹ̀wọ̀n. Wàá tọrọ kú gan ò ní rí kú yẹn. Èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ. Kò jẹ́ kí orí ẹ̀ kó pé. Bàbá Tinubu lòun fẹ́ ra new plane. Yes. Àfẹ́ kan kù. Àfẹ́ kan máa lọ. Kan máa bọ̀re. Bọ̀ kí ló dé tó yẹ pé méjì ló fẹ́ rà? Ṣé one plane? Bàbá Tinubu àti Shettima. Wọn ò lè jọ pín one plane. Ṣé bí presidency náà méjèèjì wà? Tó bá ẹ máa rà fún secretary of state tó ẹ máa gbé ti Gbajabiamila ìyẹn tí ò bá ti ní already lára owó tó jí. Ọ̀ tó bá yẹ ìwọ náà máa fẹ́ ra plane tiẹ̀ as a central bank governor. Tó bá yẹ máa rà fún president of the senate devil will Akpabio. Yemi Cardoso, you have a heavy burden on your shoulder. Tó bá ṣe eré wàá sùn re. Tó bá ní torí pé wà ní àpèrè tí ẹnìkan kò lè question yẹn. Yes, kò sẹ́ni tó lè question yẹn ìwọ ni governor of money.
ó jókòó lórí agbára but Ọlọ́run ló ń gbé alágbára wá sílẹ̀. Ọlọ́run tó gbé Emefiele síbẹ̀ tí Buhari rò pé òun ló ń gbé sílẹ̀ ṣe bóun ló ń tàràkà ló ń gbé lọ ló ń gbé bọ̀ ló ń gbé bíbélì dání tóun bá ka bíbélì ni nígbà tí Buhari tó ń tọwọ́ ẹ̀bọ ṣọlọ̀ tó ní kó máa print 3 trillion kó máa 4 trillion a sọ fún pé I am the governor àwọn roles mi rè I cannot do that ó ṣe ó fẹ́ please Buhari kò fẹ́ ní ìbẹ̀rù Ọlọ́run Mr. Kodoso wọn náà gbọ́ yẹn o tí o bá fi ti Ọlọ́run tẹ́lẹ̀ kó béèrè lọ́wọ́ Ọlọ́run pé ǹjẹ́ eléyìí ó tọ́ kí n ṣe tó bá ṣe o máa tẹ́gbẹ̀yìn ni èmi ni mo sọ bẹ́ẹ̀ o kò wojú mi dáadáa ọmọ mi Àmọ̀kẹ́ ọmọ dísù nísàlẹ̀ kò ní mí ní tó bá fẹ́ ṣe tó bá gbọ́ kínní yìí go ahead kẹ́ ṣe kò sẹ́ni tí mo bẹ̀rù ṣùgbọ́n payọ̀ Ọlọ́run òtítọ́ tọ́ ní kí a máa sọ yẹn pé ta bá sọ àwọn máa pa wá sí ẹ kẹ́kẹ́ sọ òtítọ́ n tó bá fẹ́ ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ ṣe bọ́ ọmọ Ọlọ́run ló dá gbogbo wa n tó bá ló máa ṣẹlẹ̀ ló máa ṣẹlẹ̀ ẹ̀yin fẹ́ rí mi pa mo ti go through so much in my life ikú kò bà mí lẹ́rù mo ti ní cancer lẹ́ẹ̀mẹ́ta mo ní brain aneurysm ẹ lọ léèwé ẹ lọ wò ní dictionary àwọn doctor tó wà l'Amẹ́ríkà pẹ̀lú gbogbo agbára wọn wọ́n máa ń sọ ni go home and die we give you 3 weeks you have 6 months 24 years tí mo ti wà nìyí àwọn Steve Jobs àwọn billionaires wọ́n ní sickness tí mo ní 1 year 10 months wọ́n ti lọ nítorí náà mo gbà ìpè Ọlọ́run ló mú mi dúró n tó dẹ̀ fẹ́ kí n máa ṣe òun ni mò ń ṣe nítorí náà kò sí n tẹ́lẹ̀ ṣe o kò sí kíkan lójú mi until I pronounce the goodness the power of God in my life n dẹ̀ máa ṣe tán gbogbo n tọ́lọ́run fi sí mi lọ́wọ́ n máa ṣe tán ó ti jẹ́ kí n ṣe n tí mo fẹ́ mo ti lọ léèwé mo ti marry mo ti bímọ mo ti ní grandchildren n tó kù mo máa fi sin Ọlọ́run ni òtítọ́ wà ní nǹkan tí mo fẹ́ fi sin Ọlọ́run bí n bá ti rí òtítọ́ máa sọ n tẹ́ bá fẹ́ ṣe òní kẹ́ lọ ṣe òun ni mo sọ fún ẹyẹ o lẹ́yìn tẹ́ approve plane méjì fún bàbá Tinubu lòun tún fẹ́ ra bóòtù ṣíìpù ẹ tún approve ẹ̀ kí ni ṣíìpù yẹn fẹ́ ṣe bàbá Tinubu fẹ́ lọ ó fẹ́ di troller ni ṣé wọ́n fẹ́ lọ pa mi lójú omi ni bàbá Tinubu probably kò tiẹ̀ lè swim torí tẹ́ bá rò pé ṣíìpù kì í sink ẹ lọ wo Titanic sink o ẹni tó sọ pé bọ́lọ́run bá tiẹ̀ wà lókè gan Titanic yẹn ò lè sink Ọlọ́run sink ẹ̀ ó dẹ̀ kọ́ àwọn èèyàn lọ ẹ tún gbowó nínú owó tẹ̀ ń yá owó kóòtù yín according to your size ẹ ti fi gbogbo ilé ayé wa yáwó ẹ̀yin ọmọ onínàkúnà prodigal children of Nigeria Buhari ó ti jẹ gbèsè sí wa lọ́rùn ẹ̀yin náà ti débẹ̀ lẹ́nu ìgbà tán lẹ́ débẹ̀ yìí bàbá Tinubu kan ti yáwó ju more than iye tán bá ń lẹ̀ àti gbèsè lọ Kadoso òun ni mò ń sọ fún ẹ̀yin o kò jẹ́ kí orí ẹ̀ kó fa epo kò jẹ́ kí àwọn alálẹ̀ kan direct ẹ̀ kí wọ́n gan bí a Christian ni ẹni bí a Muslim ni ẹ kó wọlé tọ̀ Ọlọ́run lọ ẹ fẹ́ fi tọ̀ Ọlọ́run síwájú ẹ kàn fẹ́ máa lo power intelligence Bíbélì mi dẹ̀ sọ fún pé ẹ trust in the Lord une and lean not on your own understanding in everything that you will do ẹ gbé sí ọwọ́ Ọlọ́run and he will direct your path tẹ́ ń bá lọ yìí path destruction ni kì í ṣe torí pé kí ni Ọlọ́run ò fi sí pé kí àwa mẹ̀kúnnù tó máa jìyà ní Nàìjíríà kẹ́bi máa pa wọ́n ṣùgbọ́n kẹ́yìn máa yan fáńdáfáńdá kẹ́ máa ra mọ́tò 100 mílíọ̀nù nígbà tí ọmọ Nàìjíríà ẹ̀ fún wọn ní 60,000 a month but ẹ̀yin fi 1 million ra champagne gbogbo yín ni mo rí ní pátì Davido tẹ kápá sókè tẹ kẹsẹ̀ sókè ẹ lè lọ jẹ pátì àwọn ọmọ Nàìjíríà ẹ̀rù ń bà wọ́n àti jáde lé ṣé bí ilé ayé ṣe rí nìyẹn ṣé ẹ tí rí nǹkan tó ń ṣẹlẹ̀ ní Kenya ṣé ẹ bá sún àwọn ọmọ Nàìjíríà dé ògiri ń tó máa ṣe fún yín
ó máa ju ti kúrò lọ sharing tó ṣe fún president wọn ní Kenya tí ẹ bá sí Ìgbòho ni mo sọ fún yín yẹn wọ́n á bá yín fà etí yín á le wọ́n á bá yín fà ẹ̀yin gan ẹ bọ́ sẹ́yìn odi so Mr. Cardoso gbogbo tí bàbá Tinubu bá ní kó ṣe as governor of Central Bank ó yẹ kó máa là wọ́n lóye ni based on your intelligence based on your expertise based on your experience ìwọ gan máa sọ wá danugun ọmọ onínàkúnà tí bàbá Tinubu bá ní kó lọ sọ́run síyìn kó lọ mú star wá fáwọn ṣé wàá lọ tó bá tiẹ̀ máa lọ máa kọ́kọ́ kúná kó tó lọ mú star yẹn torí kò sẹ́ni tó múra wà bó ṣùpà ṣùgbọ́n gbogbo tí bàbá Tinubu bá ní kẹ́ ṣe ẹ wá dàbí ọmọ tí ò lọ́gbọ́n lórí ẹ lọ́lẹ̀wé àrí exemplification àrí manifestation of that knowledge àrí the benefit the usefulness of your knowledge kò wá mí pé kẹ wá ní knowledge mọ́ torí pé ń ṣẹlẹ̀ ń wùwà bí go on sọ̀hún tí bàbá Tinubu bá tẹ bọ́tì nǹkan how you can fly fún bàbá Tinubu ni yes mo mọ̀ pé òun ni àwọn olórí ṣùgbọ́n ẹ̀yin lọ́rùn ẹ̀yin dẹ̀ ló yẹ kẹ́ lè sọ fún bàbá Tinubu pé president we cannot do this it's not a good investment the leverage is too high here it's too low here let's do it this way ntọ́ bá ti sọ náà ni tọ́ máa ní kẹ́ jump àwa ilẹ̀ ń bèrè jẹ́ kí orí ẹ pé I know you are not 30-40 wọn náà àti 60 or going to 70 tó bá jẹ́ kí alẹ́ ẹ̀ kó sàn ẹ̀ kó ṣe nǹkan tó máa dùn Ọlọ́run nínú tó bá fi ìyà jí ọmọ Nàìjíríà pẹ̀lú owó ìranù tó ń pé sílẹ̀ tẹ́ ń ná wàá ké èmi mo sọ fún ẹ wàá tọwọ́ bojú báyìí wàá ké omi ò dẹ̀ ní jáde kó yá tètè yá bẹ̀rẹ̀ sí ní rántí n tó ṣẹlẹ̀ sí Emefiele tó bá rò pé wà ní ipò agbára tẹ́nìkankan ò lè mú ẹ bọ́lẹ̀ Ọlọ́run lálágbára á fà ẹ́ turuturu ṣọgbọ́n tí mo wí fún ẹ á fà ẹ́ turuturu á fà ẹ́ jagajaga á fà ẹ́ rádaràda á gbé ẹ láti grace gan á gbé ẹ lọ sí grace tí ẹni ẹ fiscal policy tó máa ṣe tí báǹkì ò ní máa jókòó sórí owó wa monetary policy tó máa ṣe táwọn èèyàn máa fẹ́ gba 10,000 tẹ́ máa ní 1,000 ló tọ́ sí wọn tí àwọn POS kankan máa gba 10% owó wa Nàìjíríà ni mo ti ní gbogbo àṣàkáṣà kò tí ẹ̀jà bẹ́ni pé àti ẹ̀ láwọn èyí tẹ́ educated miseducation gbà ní ẹ kàwé àrí benefit níṣẹ̀lẹ̀ ń ṣe bí kangaroo bẹ́ẹ̀ ni pé ọmọ oko ni wá tẹ́bátì ẹ̀nà gbé Fúlàní síbẹ̀ wọn lọ́pọlọ lórí ṣẹ́yìn ọmọ Yorùbá ò tún lọ́pọlọ ni ṣé báwọn lọ́pọlọ ọmọ lóye àwa lọmọ ọlọ́gbọ́n ṣùgbọ́n gbà tí gbogbo yín wà lọ́dọ̀ bàbá Tinubu ń sìn àràkárà lẹ fẹ́ máa dá nítorí pé you have become untouchable irọ́ lẹ pa kò sí nǹkan kan tí ò wà touchable àwa mẹ̀kúnnù yìí lè má lè touch yín ò tí a ní ọlọ́wọ́ gbọgbọrọ bàbá àríjà màsà arógun máṣọ̀lẹ̀ ẹkùn ọkùn ọkọ fẹ́rò òun ni bàbá táwa gbójúlé òun ni Ọlọ́run àríbítí àràbàtà á fà yín turuturu ni tí ẹ bá ṣe òtítọ́ tẹ́ ẹ ṣòdodo tẹ́ fẹ́ máa fi ìyà jẹ ọmọ Nàìjíríà pàápàá jùlọ ọmọ Yorùbá aláǹlọ ẹ ń gbé gbèsè lílọ tá a fẹ́ lọ àní kó gbèsè yín dání ẹ kọ́ fáwọn tẹ́jọ́ ń ná a máa lọ pẹ̀lú dignity wa ni so Mr. Yemi Cardoso ọmọ Yorùbá ni ẹ o mo dẹ̀ rò pé ọmọ Yorùbá ògidì ni ẹ but you have not proved your worth to me o tó bá ní integrity tí ò fẹ́ kó wà tainted tó ò fẹ́ kó wà soiled ó jẹ́ bẹ̀rẹ̀ sí ní máa fún bàbá Tinubu ní sound financial advice monetary advice tó ò ní fi gbogbo gbèsè kan fi rúnu ìlú tó ti dorí kodò tẹ́lẹ̀tẹ́lẹ̀ so nígbà tá a bá pín ẹ̀wá pín gbèsè fáwọn tá a bá yín náwó ìrọ̀lẹ́ pa o tí ẹ nìyẹn Fẹ́mi Gbàjàbíàmílà ṣáde Fẹ́mi ni àbólúfẹ́mi tó bá dé ni ó ládé o torí adé ò kì í hùwà búṣubùṣu tó ń wù tó bá jẹ́ pé Olúfẹ́mi ni Ọlọ́run ò fẹ́ o Ọlọ́run ò ní fẹ́ kó máa wùwẹ̀ ọmọ èṣù ó lè ní ẹ́ Fẹ́mi Gbàjàbíàmílà
So mo pé ohun tí mo sọ yẹn bí defamation of character ni lọ sue mi, you are a lawyer, ó lè ní ẹ. Níbo lo ti ń rí 100 million tó fi ń ra mọ́tò fún ìyàwó? Gbogbo yín ṣàfẹ́ máa ẹ fẹ́ máa tọ́ bọ inú pocket Nàìjíríà kẹ́ máa náwó yàlà yòlò pẹ̀lú gbogbo bó ṣe jẹ́ lọ́ọ̀yà tó adájọ́ àbí whatever tó máa pè é, ò ní common sense láti retrieve n tó ṣẹlẹ̀ lọ́dún máa àwọn ẹgbẹ́ tán wà ní Amẹ́ríkà tán jẹ́ lọ́ọ̀yà àrí n tó ń ṣe. Amẹ́ríkà dẹ̀ ni wọ́n náà ti kú ò and function yẹn as a secretary of state ní pé kó liaise pẹ̀lú president of the senate. Bẹ́ẹ̀ election ṣe ń lọ ní o bí treaty ṣe ń lọ ní as a matter of fact treaty yẹn ni mo rò pé ńgbà tó ti wà ní House of Representatives ló yẹ kó ti fà jáde àṣeyàn tó kàwé l'Amẹ́ríkà tó mọ ohun tó ń lọ. Yí pé ẹ̀yin ará mi mo fẹ́ jí yín lóbolo. The so-called amalgamation of 1914 ó ti expire. Ẹ jẹ́ ká gbélé yìí dìde. Ó gbé nǹkan kan dìde. Ó fẹ́ máa lọ náwó ni. Ó tún wá ṣe yẹn tán. Bàbá Tinubu tí wá sọ ẹ́ di Secretary of State. Ó dùn mí pé ó dàbí the pack of thieves. Òun lè kóra yín jọ sábẹ́ bàbá Tinubu. Ó lè ní gbogbo yín. Ẹ kàwé o, ó tó lè ní. Ẹnu mi gbà. Ǹjọ́ tí n bá dé Nàìjíríà. Ntẹ́ bá fẹ́ kẹ́ ṣe fún mi. Tẹ́ bá pa mí tán. Kẹ́ gé mi sí wẹ́wẹ́. Kéèyàn kan mórí, kéèyàn kan mẹ́sẹ̀. I don't bloody care. Ọ̀run máa wó ni. Kò kí ń ṣọ̀rọ̀ èèyàn kan. Tí n bá kú, inú kòtò tèmi ló máa sinmi sí. Kòtò tiẹ̀ ṣì wà ńbẹ̀. Ǹjọ́ tó bá kú wọ́n á sin ẹ́. Ó lè ní ẹ́. Olúfẹ́mi Adéfẹ́mi. Gbàjàbí àmóṣì. Gbàjàbí àmìlà. Onírèkèrèkè olè abẹnú tìrìpì. Ó lè ní ẹ́. Gbogbo advice tó yẹ kó máa fún bàbá Tinubu ó kàn kí sí àsì bàbá Tinubu ni torí pé ó fẹ́ make sure pé ó débi tó dé yẹn. Ó wá débẹ̀ tán. Àràkárà nìwọ náà dá. Ó dẹ̀ mélòó tó sọ fún bàbá Tinubu pé bàbá Tinubu amalgamation tí àwọn olórí burúkú bìrìtìkó tó máa gbé wá wọ́wọ́ pé tó bá di 100 years a lè decide 100 years má ti tán. Every treaty in any civilized society, any treaty lasts for 100 years. See what it di 110 ni o àfọ̀dọ̀ Nàìjíríà náà láti máa ń rí gbogbo ẹ̀. Kò sí nǹkan kan tá ṣe dáadáa rí. Awọ ni ibi tó yẹ kó gùn á kúrú, ibi tó yẹ kó fẹ̀ á pajú ẹ̀dẹ̀. Why are you a lawyer? Discharge and bail. Gbàjàbí àmúlẹ̀. Kí ni law tó kà nígbà tá a bá rí benefit ẹ̀, tá a rí essence of being a lawyer? Teacher lèmi o. Lọ bèrè lọ́wọ́ àwọn school mi. And thank you to one America. Lọ bèrè lọ́wọ́ wọn. Mo máa ń gbà bẹ́lẹ̀ yìí ń kọ lẹ́tà, ìyá wọn kọ lẹ́tà, àwọn like mi, kí wọ́n jẹun lé àwọn, kí wọ́n fún àwọn, kí n fáwọn lunch, kí n ya photo pẹ̀lú àwọn. Because all I want to do is to teach them, encourage you. Àwọn nítorí pé mo sọ fáwọn ọmọ ilé ìwé mi ọmọdún mẹ́jọ ọmọdún mẹ́sàn pé mò ń kọ̀wé wọn láwọn fẹ́ kọ̀wé. Méjì inú wọn ọmọ Màlé kan, ọmọ Christian kan. Wọ́n kọ ìwé mo bá wọn edit ẹ̀. Ọmọdún mẹ́jọ ni wọ́n. Kí n encourage, kí n inspire, kí n motivate as a teacher. Mo dẹ̀ ń ṣe. Àwọn ẹgbẹ́ mi gan tó jẹ́ ọlọ́gbọ́n tó láwọn fẹ́ kọ̀wé, mo dúró mo help wọn. Ní ìgbà kọ́bọ̀. Lóòótọ́ wọ́n fi mí sínú acknowledgement wọn. Mi ò nídìí jù ẹ lọ. Kí ni significance ẹ Fẹ́mi Gbàjàbíàmúlẹ̀? Kí ni significance ẹ? Èyí treaty o treaty ẹ. Èyí good advice o fún bàbá Tinubu. Ó wá jókòó as a Secretary of State o position ńlá ló jókòó sí o. Orí àpèrè tí wọn náà wà agbára ni Secretary of State. Tá bá mú bàbá Tinubu, tá mú Shettima Mongunu, tá mú President of the Senate. I'm sure ìwọ ló tẹ̀lé. Ṣùgbọ́n position tó gbé òun erode security wa kò dúró dédé.
safety àwọn ọmọ Nàìjíríà kò dúró ó dẹ̀ péré ẹni lọ́yà látijọ́ tó ti wá jẹ́ lọ́yà tó ti wà tó ń ṣe public tó yẹ kó máa serve níjọ́ wo ló prosecute or ló prosecute have you prosecute anybody ṣó ti prosecute àwọn tó ń pa àwọn ọmọ Yorùbá ṣó ti sọ fún wọn pé ẹ lọ sí báyìí ẹ fún wọn ní báyìí kẹ́ prosecute wọn irọ́ ẹ lè prosecute ojo ní you are damn cowards ni but ẹ máa yan fanda ojo burúkú ni àwọn ọmọ 1920 wọ́n tàn bá pa ọmọ Yorùbá tán àwọn tó mú ẹ̀jẹ̀ wọn Umar ló sọ bí ọmọ ó dẹ̀ ń sọ with a full chest kò sí nǹkan kan tẹ́lẹ̀ ṣe fún ẹjọ́ kọ̀ ẹ̀ ń wo náà ni you are bastards Dajabi Amila you are a damn bastard and your law toka it has no meaning ẹ fẹ́ happy ẹ fẹ́ rò pé lè happy pẹ̀lú nǹkan tẹ́ ń ṣe irọ́ lẹ pa. I just had one Singaporean leader. Only some people think it's when they have more money that will bring them happiness. It's when they think they have more power that will have happiness. Only irony. Only happiness is not supposed to be pursued. It's supposed to be ensued. How can you do that? By doing for others what will make others happy. By doing for others, by helping others. By making sure ẹ take ìbànújẹ́ kó nu ayé àwọn èèyàn help ẹni tó need help instead ẹ̀yin gbé wa sínú bìlísì ní wàhálà ni you cannot be happy kẹ́ kó gbogbo owó ilé ayé yìí jọ asán lórí asán ni torí pé kíni kò sí 1 penny nínú owó yẹn tó máa bá yín lọ anywhere ẹ má dálẹ̀ náà ni ó dùn mí pé Wigwe ni mo fi ń ṣe example Wigwe 15 billion ló fi kọ́lé ṣán gbé 1 square inch sínú pósí wọ́n ti rí wọ́n rọ Wigwe gan pé sínú pósí tí yín máa gan máa wọ́ọ̀sì ju ti Wigwe lọ at least à ń gbọ́ pé ó ṣe báyìí ó ṣe dáa kí ni ìwọ ṣe Dajabi Amila ó kàn náwó nàkúnà you are a prodigal son and you are a disgrace to the Yoruba race èmi ni mo sọ bẹ́ẹ̀ you are a disgrace to the Yoruba race. Tá bá dé gba Yoruba nation wa tán it is the likes of you tá ní fẹ́ gbọ́ ohùn ẹ ní àpèrè anywhere torí a fún ẹ lọ́rùn bí ẹgbẹ́ṣu ni so ohun tó bá fẹ́ ṣe ní dáadáa kó bẹ̀rẹ̀ sí ní ṣe ń sìn yìí tó bá dẹ̀ jẹ́ pé burúkú yìí náà ló fẹ́ máa ṣe continue o Mr. Wale Edun mo mọ̀ pé finance minister ní àbí finance state of kìíní kan ní ẹ bá bàbá Tinubu kẹ fún wọn advice tó dáa o àpèrè tí wọn náà wà àpèrè tó lágbára ni o Wale Edun mo gbọ́n lé èèyàn dáadáa ní tó bá jẹ́ èèyàn dáadáa yẹn gbọ́dọ̀ wọ̀n nínú iṣẹ́ tó ń ṣe mo fẹ́ mọ nǹkan tí ìwọ náà tó ń ṣe so that nígbà tó bá kò lórí oyè a máa fi kankan rántí ẹ bí wà àti Mr. Yemi Cardoso lè máa forí sórí ni lè máa fún bàbá Tinubu ní sound economic advice tẹ máa gbé fiscal and monetary policy tó lágbára dìde tẹ́gbẹ́ tí bàbá Tinubu bá gbọ́ alóhun òṣì àwọn èèyàn yíyàn àwọn òṣì wúyàn ṣùgbọ́n tí bàbá Tinubu bá taka tẹ wá ń súfèé tẹ fẹ́ sọ bàbá Tinubu di Ọlọ́run ẹ̀yin gan-an ẹ máa jẹ̀bi Ọlọ́run ni o torí kò sí Ọlọ́run èèyàn ní bàbá Tinubu Ọlọ́run dẹ̀ ló gbé bàbá Tinubu kì í ṣe ẹ̀yin lẹ gbé bàbá Tinubu dórí àpèrè yẹn Ọlọ́run ló gbé wọn débẹ̀ ṣe rí pé systematically from senate wọ́n ti ṣe senator wọ́n ti ṣe governor automatically after governor presidency náà ò bad kò dẹ̀ sẹ́ni tó ní kó má jẹ́ ṣùgbọ́n tó bá wá fẹ́ jẹ́ tẹ́yìn sàn gbé tó wọ́n bá wá fẹ́ sọ wọ́n tẹ́ fẹ́ sọ bàbá Tinubu di onínàkúnà
prodigal son ẹ fẹ́ sọ wọ́n di prodigal son tó pé gbogbo owó lọ́nà fọyà folofolo ẹ̀yin ni o ẹ̀yin lọ́run bàbá Tinubu o tí ẹ bá jẹ́ kí ọ̀run yẹn dúró dáadáa lórí àpèrè tẹwà yẹn ẹ máa tẹ̀sí ni èmi ni mo sọ bẹ́ẹ̀ kì í ṣe ọ̀rẹ́ nínú mo fi sọ ìwé mímọ́ jẹ́ kó yé mi ni pé ìlú tó bá tòrò la máa gbèdì fún àwọn olórí ibẹ̀ tí ò bá tòrò Mr. Yemi Cardoso Gbajabiamila Wálé Ẹdùn kíní kan Aláké whatever Aláké ẹ bá jẹ́ tó bá jẹ́ pé Aláké gangan ni ẹ ọmọ Abẹ́òkúta ni ẹ tí wọn náà bá pàdé àpòpọ̀ pé ká máa náwó kẹ máa wa góòlù wọ́n ń wa góòlù lẹ́yìn ilé ọba máa rí nǹkan kan ṣe sí àwọn Lebanese àwọn Chinese àwọn Shaguri tẹ́ ń gbé gbogbo kọ́ńtàkì Nàìjíríà fún torí pé ẹ ní nǹkan tẹ́ máa jẹ́ ń bẹ̀ ẹ ń ṣe nǹkan tó wù yín fàlàfọlọ pé kò sẹ́ni tó máa mú yín àwa lè má lè mú yín sẹ́ àti ẹ̀ lè mú yín àlágbára ṣùgbọ́n mi mo sọ bẹ́ẹ̀ fún yín ọba tó ní ilé ayé àti gbogbo èèyàn tó wà ń bẹ̀ á mú yín kò dẹ̀ sí nǹkan tí bàbá ńlá ìkọ̀kan nu yín lè ṣe. ṣé láwọn ẹbí Wigwe kan pọ̀ lọ́hùn lẹ́jọ́ ṣé ti rí wọn kan pọ̀ lọ́hùn lẹ́jọ́ ẹbí Àbáṣà wo lẹ rí tó pọ̀ lọ́hùn lẹ́jọ́ ẹbí Ṣàgàrí wo lẹ̀yin rí tó pe Ọlọ́run lẹ́jọ́ ẹbí Hitler wo lẹ̀yin rí tó pe Ọlọ́run lẹ́jọ́ ẹbí Pharaoh wo lẹ̀yin rí tó sùn Ọlọ́run pé ó pa ọba wa ó gbé sínú omi a fẹ́ sùn ẹ ohun tí mo sọ fún yín nìyẹn àwa ò lè ṣe nothing mo dẹ̀ mọ̀ bẹ́ẹ̀ à ní agbára kankan but a pe Ọlọ́run lé yín lórí Ọlọ́run á dẹ̀ dáhùn torí Ọlọ́run là ń pè ní Ọlọ́run tó ń dájọ́ àfẹ́yìn pẹ̀rùn á dájọ́ láàrin àwa àtẹ̀yìn ẹ fẹ́ ti torí ẹ̀yin 100 or 200 níyín ẹ fẹ́ bà ìgbésí ilé ayé àwọn ọmọ Yorùbá 55 to 60 million jẹ́ ẹ fẹ́ sọ wá dolòṣì ẹ fẹ́ sọ wá di adùn nílẹ̀ ẹ fẹ́ sọ wá di gbẹ̀wù dání fún àwọn ọmọ olóòrùn àwọn ọmọ amútọ̀ tán wá láti Sahel tán lórúkọ tán lórúkọ ìdílé tán ládùúgbò tán já wá tán lókùn lọ́rùn òun lẹ fẹ́ bá ṣe ṣe ti gbọ́ Umar ohun tó ń bá gbé yín Ọlọ́run ní jẹ́ kán gbé fámìlì yín bọ̀ tán bá gbé fámìlì yín kò ṣe nǹkan kan torí pé wọ́n ń gbé fámìlì orí fámìlì ẹ̀sán nǹkan kan sí lẹ́yìn tí ó bá pa wọ́n tán nítorí pé wọ́n ní ransom san Umar á tún máa mú ẹ̀jẹ̀ ọmọ ènìyàn àwọn tẹ fẹ́ ká bá gbé nìyẹn Fẹ́mi Gbàjàbíàmólè àwọn tẹ fẹ́ ká máa bá gbé nìyẹn àwọn tó ń pa wá tó ń mu ẹ̀jẹ̀ wa tó fi ń gbàgbára tó fi ń ṣe tó fẹ́ ṣe ẹ bọ́ lọ́run lẹ́sẹ̀ ìgbèjì o tí ẹ bá lọ ronú pìwàdà kẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣe òtítọ́ ìbá àgbà tó kù fún yín bọ́dún 7 ló kù ní o bọ́dún 3 ní o because ẹ má rò pé àwọn Fúlàní àwọn náà ń plan fún yín bẹ́ẹ̀ ṣe nílò second term òun ló ń lé tọ́hún bá dẹ̀ rí ṣe wọ́n á da gbogbo ẹ̀rú mọ́ ṣe dàrú fún Jonathan bàbá Tinubu ẹ̀yìn náà mo gbọ́ pé ẹ gbé placard pé Jonathan ò dá ṣùgbọ́n ayé Jonathan kò sẹ́ni tó ń pariwo báyìí ayé ìgbà tí yín gbogbo ọmọ Yorùbá ló ń pariwo lẹ́yìn lórí ebi ń pa àwọn tí Jonathan ò wọ́ sí tó yìí ṣe wá rí i pé ẹni tó sàn kò sọ́jà ni ara ilé ẹ̀ ló má bà àwọn ọmọ Yorùbá là ń kígbe ṣe láwọn ọmọ Ìgbò tó ń pariwo pé bí ń pa àwọn irọ́ wọ́n ti rẹ́dì Fúlàní tí Fúlàní bá pa èèyàn kan nínú àwọn náà pa 4 fire for fire ni kò tí ẹ jẹ́ ká ṣe fire for fire ọmọlúwàbí ni wá ẹ so wá lọ́wọ́ sẹ́yìn ṣe nǹkan kan bó bá ń bí ni kàṣà ìbí ni ẹlẹ́dàá wa bí gbogbo yín. Prince Will Akpabio ẹnu mi gbà o nígbà tó jẹ́ state governor nígbà tó máa kó òǹbẹ oorun wọn ni o 800 million àbí 800 billion lọ́lọ́ okó jẹ́ o tún bọ́ sí federally gbogbo ohun tí Fúlàní bá fẹ́ òun náà lè ń ṣe yes sí ẹ di dumb ass nuisance you are a thief you are a nuisance and you have no integrity
lóòótọ́ bàbá Tinubu ló fi síbẹ̀ olórí ni n tó bá wọn náà lè ṣe ṣùgbọ́n lọ́dọ̀ àwọn ọmọ káàárọ̀ òjíire ó lè paraku ní ẹ́ ó lè. You are not a prince o. A prince will not disgrace his integrity. You have no grace. You have no honor. You are a devil will. You are a devil's tool. And devil wants to use you. Ṣùgbọ́n, as a president of the Senate, tó yẹ kẹ́ máa gbé bíìlì torí ẹ pé wá, wọ́n ṣe máa fi owó kún owó oṣù yín lẹ̀ ń wá. Ẹ̀yin gba over 30 million. Ẹ lè fún àwọn ọmọ Nàìjíríà ní 60,000, 100,000. Ẹ dẹ̀ lè fẹ́ ṣoríire. Tẹ́ bá gbowó yẹn kí lẹ rò pé máa fi ná. Tẹ́ bá gba 30 million tí gbogbo yín gbà kí lẹ rò pé máa ná sí. Ẹ máa ná sí ikú, ẹ ná sárùn, ẹ ná sí wàhálà, ẹ ná sí trouble, ẹ ná sí sickness, ẹ ná sí depression. Torí pé àwọn ọmọ Nàìjíríà fẹ́ jẹun ẹ̀jẹ̀ kan jẹun. Ẹ̀jẹ̀ wọn máa kéle yín lórí ni. Tẹ́ bá jẹun yẹn gan ẹ lè yó. Tẹ́ bá yó kò lè last. Tó bá last kò ní fún yín ní happiness. Nítorí pé àwọn kan ń ké. Ẹ̀yin fẹ́ máa ṣe yọ̀tọ̀ mi. Akpabio, you may not understand Yoruba, but you have friends. Torí mo rí pé o ti ń kó ságbádá. Wọ́n náà múra bí ọmọ Yorùbá wa. Let me say it in English to you. I'm highly disgusted, disenfranchised, disgruntled with you. Because I believe that after you have stolen so much as a governor from your state, you have now been elected, appointed, or whatever it is, as a Senate president. Even though they told Baba Tinubu he shouldn't take you, he said he prefers you. Maybe because you are going to dance to his will. Errand boy. But you have no integrity. If you don't know that, go and know it today. You might sit on that stool as the president of the Senate, but nobody respects you. You have no honor. And when you don't have that, I don't bloody care how much millions you have stolen, you will steal. It cannot buy integrity. You cannot buy integrity. Your respectability rests on how much people respect you, how much they value you, not only as a person, but as Nigeria president of the Senate. Nobody does. And if everybody does, I don't. But you are a man without honor. But you are a man with itchy hands, greedy hands. All your antsy and antics and manipulations is widely open. Although you are pretending that you are doing Nigeria is a favor. I know you are afraid of the Fulanis. You cannot speak truth to power. I'm sure you have agreed now that the cows are also citizens of Nigeria. Ẹ̀yin aṣiwèrè. Tẹ́ lọ́pọlọ tẹ́ ní kan kàwé. Kò sí ọpọlọ lórí yín. Ó di ìwé lẹ́ka. Ẹ̀ka inú ẹ̀. Ó di ẹlẹ́ka. So, Prince will, Devil will, Akpabio. You better begin to think of how you can sanitize. Talk to your members in that Senate. The kind of bills. If you bring out all these useless bills, those bills will sink you. If you are not thinking of the bill to safeguard the lives of the people, especially our Yoruba people, and you are sitting there doing whatever you want just because somebody gave you this position, you are going to regret it at the end of the day. You may not go to jail, but your life, your living, your existence will bring you untold trouble. Trouble! I will not give it to you, but the Almighty God
whichever one you subscribe to, you must have a God, either the God of Muhammad or Jesus Christ or the other ones that everybody call traditionalists. Whichever one is your God, that same God will subdue you, will submerge you, will subsume you, will destroy you. Did you hear me, Akpabio? That same God that you believe, that you have not learned from him to do good, is the same God that will subdue you. It will submerge you. It will not sustain you, but it will destroy you eventually. So, ẹ̀yin ọmọ Yorùbá ògidì, àwọn ọrùn tó di bàbá Tinubu, tó gbé ọrùn bàbá Tinubu dúró, tó gbé orí bàbá Tinubu dúró, òun ni mo kà fún yín yẹn o. Àwọn Yẹmí Cardoso, Central Bank Governor, tó kàn gbówó jáde fúyẹ̀fúyẹ̀ fún bàbá Tinubu, tí bàbá Tinubu bá sọ pé kó fò, á ní how high. Ẹ bẹ̀rẹ̀ sí ní porúkọ ẹ̀ jáde, kó yẹ náwó wa nínàkúnà, kó má joyè ọmọ nínàkúnà, kó má joyè prodigal son, tó ẹgbẹ́ ńgbà tó bá náwó tó lójú ẹ̀ máa wálẹ̀ bí Emefiele. Cardoso, òun ni mo sọ fún ẹ yẹn. Jẹ́ kí expertise yẹ kó wọ́n lára Nàìjíríà. Tó kàn approve tẹ́ ń yáwó. Tó bá yá, ẹ máa fọmọ Nàìjíríà kankan, ẹ máa fi yáwó. Ẹ ti fi gbogbo dúkìá wa, gbogbo àlùmọ́nì wa, ẹ ti gbé fáwọn Ṣàgúrì, ẹ ti gbé fún Lebanese, ẹ ti gbé fún Chinese. Tó bá yá, Cameroon ló máa wọlé, ló máa wá tún jọ̀gá lórí wa, làwọn náà máa tún mú bì kan. Ẹ ti gbé gbogbo seashore wa, ẹ ti gbé fún Ṣàgúrì àti Lebanese. Ṣé ìyẹn rí ìlú kan tó ń gbé seashore léèyàn kan lọ́wọ́ kó máa manage? Aṣọ ọmọ àlè pọ̀ nínú ẹ̀yin ọmọ Yorùbá yìí, ọmọ àlè pọ̀ nínú yín. Àwa mọ̀ ó bí àtọ̀ Fúlàní náà fi dá mi inú yín, wọ́n kò gbé yín lọ fún bàbá yín. Ọmọ àlè ló pọ̀ jù nínú yín, èèyàn máa dójú tì ní. Ọmọ ní tí ẹ mọ́ tí máa pè yín, ẹni kò mọ kò tọ̀, ẹ ní tìjú mọ́, ẹ kò sí ọmọlúwàbí kankan ní ara yín. Fẹ́mi Gbẹ̀gbẹ̀mí Àmìlà, ó ní mo sọ fún ẹ o, amalgamation ti expire ní January 2014, ó ti pé ọdún mẹ́wàá, ó kàn dẹ̀ ní agbárí òun rò. A mọ̀ pé ńgbà tó máa kó l'Amẹ́ríkà, tèpè tó lè náà ló fi kú. Àwọn client yẹ bọ́n ṣe pé fún ẹ, ẹ̀jẹ̀ wọn máa bá ẹjà torí ó mọ ohun tó ń ṣe. Ó tún wá dé Nàìjíríà tó yẹ kó lọ tún wà ju ẹ ṣe. Àyè ṣì wà láti tọmọlúàbí ẹ ṣe ohun tó dára, tọ́jú Yorùbá, fọwọ́ bá wọn lò torí ẹ̀yìn ọ̀la o. Ó fẹ́ fọwọ́ bá wa lò, ó fẹ́ máa fìyà jẹ wá, ẹ̀ ń febi pa wá. Ó wá fẹ́ kébi kó pa àwọn ọmọ ìrandíran ẹ̀ lẹ́yìn ọ̀la. Ohun tó bá ṣe fún èèyàn, Gbajabiamila, òun ló máa ṣẹlẹ̀ sí àwọn ọmọ ẹ o. You cannot determine what will happen to your children's children. Ọlọ́run ló ń determine. Ọlọ́run tó dẹ̀ ń determine, he determines it based on iṣẹ́ ọwọ́ yín. Iṣẹ́ ọwọ́ ẹ̀ lọ́lọ́run máa fi dá ẹ lẹ́jọ́. Tí ọwọ́ ẹ̀ bá mọ́, ìwé Dáfídì, orin Dáfídì orí 15, ó ní ta ló lè gorí òkè Ọlọ́run lọ? Ó ní ẹni tó ní ọwọ́ mímọ́ àti àyà funfun, ọwọ́ mímọ́, ẹni tí ò gbé ọkàn rẹ̀ sí vanity. Ẹ ń ṣe yándá, ẹ̀yin lè ra mọ́tò 100 million fún ìyàwó yín, but ẹ lè fún àwọn òṣìṣẹ́ ní 100,000 tí ò ra nǹkan kan, mílíkì lásán 60,000. Ṣé 40,000 ló fi rent ilé Nàìjíríà? Ṣé lè 40,000 ni wọ́n àti ìyàwó ẹ̀ ń gbé Gbajabiamila? Tábà tiẹ̀ sọ pé àwọn yòókù wọn ò lọ́gbọ́n lórí, ó ti gbé Amẹ́ríkà rí. Tó lówó ti tálíkà, náà rí bí gbé, náà rówó lé san. Ọmọ Nàìjíríà ò rí lé gbé, ọmọ Yorùbá ò rí lé gbé. Ó dẹ̀ yan fáńdáfáńdá. Ìwọ ò mọ̀ pé ẹ̀jẹ̀ wọn ó wà lọ́wọ́ ẹ̀. Tán bá kú through ebi àbí through accident pẹ̀lú Fúlàní,
ọwọ́ ẹ̀ lọ́lọ́run ti máa béèrè mo mọ̀ pé màá lè ní ẹ́ but lọ yá bíbélì kó lọ ka Ezekiel chapter 3 verse 18 irú ẹ lọ́lọ́run máa béèrè ẹ̀jẹ̀ àwọn èèyàn lọ́wọ́ ẹ̀ torí ẹ̀ ń pa èèyàn pẹ̀lú àwọn pọ́lísì olórí burúkú tẹ́jọ́ ń ṣe pọ́lísì olórí burúkú tí ò nítumọ̀ nítorí náà yan ọmọ Yorùbá Ògidì òun lẹ ti gbọ́ yẹn o àwọn ọrùn tó gbé bàbá Tinubu lórí dúró ni mo pè fún yín yẹn o Mr. Yemi Cardoso Mr. Fẹ́mi Gbajabiamile Abiamila Devil Will Akpabio Mr. Wale Edun Mr. Alake Ṣọ́nà Sọ́yà ní tiẹ̀ ń jẹ́ Keyamo ìwọ ní ẹ̀yin ò fẹ́ approve plane kí Nàìjíríà ní plane tiẹ̀ ṣùgbọ́n ẹ máa gba àwọn private citizen láàyè ṣé gbogbo ìlú tẹ̀yìn ti rí wọn ò ní plane tiwọn àfi Nàìjíríà ní ò lè rí torí pé ẹ̀yin gọ́fìmẹ̀ntì gan ò lè níyìn bẹ́ẹ̀ ra plane náà ẹ̀yin lè máa fẹ́ wò lọ́fẹ̀ẹ́ lófò ẹ ti kó 200 Fúlàní síbẹ̀ tó ní san kankan báwo lẹ ṣe fẹ́ make gains ẹ ní policy tẹ bá ní policy ẹ ní dúró tì tẹ bá dúró tì ẹ ní jọ́ kó ṣiṣẹ́ Kíámò gbogbo yín ni ask kissers ẹ lè behave as experts as leakers ló pọ̀ jù nù yín torí pé ó fún yín ní position tó máa end after 8 years and you have eternity láti jẹ babaláyà ẹ jẹ babaláyà tí ẹ bá ronú pìwàdà ẹ jẹ ìyà náà tó yẹ pé mo ti sọ fún yín tí ẹ bá decide kẹ́ determine kẹ́ wà deliberate bí ẹ fẹ́ ṣe àtúnṣe ẹ máa kábàámọ̀ ni o òun ni mo sọ fún yín ẹ kábàámọ̀ nítorí pé kí ni mo gbójúlé ìdájọ́ Ọlọ́run ìdájọ́ Ọlọ́run is pure ìdájọ́ Ọlọ́run is sure Ọlọ́run ò kì í fi gbá kan bọ̀ kan nínú Ọlọ́run ò kì í ṣalábòsí ó ní I'm not man I'm not the son of man whatever I say that goes out of my mouth it will not return void to me Ọlọ́run ò kì í ṣe èèyàn kò kì í ṣọmọ èèyàn is a no respecter of any person ẹ bá jẹ́ president kẹ́ jẹ́ vice president adájọ́ Ọlọ́run ni adájọ́ àfẹ̀yìn pẹ̀ràn Gbajabiamila Yemi Cardoso Wale Edun ẹ ṣe dáadáa ẹ fún bàbá Tinubu ní tọrọ advice tó máa múlù dúró aláwọn kan kó àwọn foreign kìíní kan wọn lọ ẹ jẹ́ kó lọ kọ́mọ Nàìjíríà kọ́ra lè ṣiṣẹ́ lu wọn àwọn wèrè tẹ́jọ́ manipulate economy ẹ jẹ́ kó lọ wọ́n tiẹ̀ lọ kí gbogbo wọn lọ káwọn ọmọ Yorùbá ọlọ́gbọ́n olóye kọ́ bẹ̀rẹ̀ sí ní dá nǹkan sílẹ̀ who cares if they go táwọn fún ara wa bá dá nǹkan lẹ̀ fún ara wa tá à ń manage ẹ̀yin yìí náà ẹ̀yin gọ́ọ̀mẹ̀ntì yìí náà lẹ̀ jẹ́ kí Nàìjíríà àwọn ọmọ Nàìjíríà kọ́ lọ́wọ́ mú torí ẹ̀ ń pàdé àpòpọ̀ mọ́ foreigners tó má ti fún yín ní 1% or 2% ẹ bastardize 100% ọmọ Yorùbá ọmọ Nàìjíríà ẹ ní jẹ́ kó rọ́wọ́ mí ẹ ní jẹ́ kó rí wọn yọ sókè ẹ ṣàfẹ́ sink wa ṣá ẹ̀yin ọmọ Yorùbá ẹ máa gbáradì ẹ bẹ̀rẹ̀ sí ní pé àwọn ọrùn tó di bàbá Tinubu tó gbé orí bàbá Tinubu dúró Yemi Cardoso governor of Central Bank Fẹ́mi Gbajabiamila Secretary of State Prince Will Akpabio President of the Senate Wale Edun Financial Director or whatever Minister Mr. Alake Minister of Gold and Silver and Diamond mo mọ̀ pé ẹ ti wà yìí tẹ́ máa wà ẹ ti gé yìí tẹ́ máa jí gbogbo ẹ̀ náà ẹ máa dálẹ̀ ni ẹni tó fi Bíbélì ní ẹwú àṣírí tó fi ilé ayé kó ọrọ̀ ọjọ́ tí kò mẹ́ni tó máa jẹ́ bẹ́ẹ̀ ni gbogbo yẹn ń kó it will not give you happiness. The only happiness you can have is the one that you ensued, the happiness that you go
after helping other people, putting smile on faces, putting food on people's table, helping them out of the vicissitudes of life. That is how you're going to be happy. Me, lower. But everybody more pay. This grandmother is happy. Because the miracle don't know me rishi. The miracle of being alive. I've been able to talk to you. And you bastard and your mali. And your ma doju ti ni omo Yoruba. And your mali ten for wo si juwe le baba yin teti ta gbogbo le baba yin torí owó. Ẹ wá wí tán ní Igbo gba le yin. Wọ́n ṣe ní gbà so wọ́n gbébọn lé yín lórí ni. Ṣé bẹ́ẹ̀ yin le greedy. Owó ti jara bẹ́ẹ̀ mi yin. Ẹ̀yin ọmọ Yorùbá ọ̀rọ̀ mi ò pọ̀ láàárọ̀ yìí. Ọlọ́run tún fún mi lókun pé kí n tún jáde kí n bá wọn rùn àwọn ọ̀run tó gbórí bàbá Tinubu dúró. Àwọn nìyẹn o ẹ kí n tún sọ fún yín. Ẹ bẹ̀rẹ̀ sí ní sọ fún Cardoso governor Central Bank pé kó fi ti Emefiele kọ́gbọ́n kí tiẹ̀ má wọ́ sí ju Emefiele lọ kó má jẹ́ pé nígbà tó bá kó lórí àpèrè yẹn oko làwọn ọmọ Nàìjíríà máa sọ wọ́n. Ṣebí Emefiele ti wà nínú túbú kó má jẹ́ pé oko ló máa fi sọ ló máa sọ ẹlòmíì pa tó bá kó lórí àpèrè yẹn. Torí àwọn ọmọ Yorùbá ń lọ tẹ́ bá fẹ́ tẹ́ kọ̀. Ìtàkùn tó ní kéni máa wọ odò lọ́rọ̀ gbogbo yín tòun tẹni ló lọ a máa wọ yín turuturu ní tá bá dẹ̀dẹ̀ tá dé Yorùbá nation wa ẹ jẹ́ palabánú yà àyàfi kẹ́ yẹ kọ́wọ́ ọmọ yín báṣọ àyàfi kẹ́ kọ́wọ́ ọmọ yín báṣọ ṣẹ́rí ohun tó ṣẹlẹ̀ ní Kẹ́nyà mẹ́wàá rú ẹ̀ ṣẹlẹ̀ ní Nàìjíríà torí yín ò bá pé mẹ́wàá rú ẹ̀ á ṣẹlẹ̀ sí yín ẹ pẹ̀rẹ̀ yín olórí tẹ̀ fi ń tẹ̀lẹ̀ wọ́n ti forí yín gbálẹ̀ àwọn Fúlàní ń gbá yín gbàsgbò sọ ń gbá yín létí sọ́tún sósì nítorí bá ní kẹ́ ṣe lè fẹ́ ṣe ẹ jẹgba ẹ̀yin gan nígbà tí ìbínú Ọlọ́run bá sọ̀kalẹ̀ sí yín ẹ̀rù á bà yín èmi mo sọ bẹ́ẹ̀ fún yín ẹ̀rù á bà yín ẹ ní bẹ̀rù Ọlọ́run ẹ nípayà Ọlọ́run ẹ nífẹ̀ẹ́ àwọn ènìyàn ẹ dẹ̀ fẹ́ dúró lórí ilẹ̀ yìí ẹ máa jẹgba ni. Ẹ̀yin ará mi ẹ̀yin èèyàn mi ọmọ Yorùbá gidi ọ̀rọ̀ mi ò jù báyìí lọ lẹ́ni o ẹ bẹ̀rẹ̀ sí ní pariwo Fẹ́mi Gbàjàbíàmílà ẹ bẹ̀rẹ̀ sí ní sọ fún senate president Prince Willie Devil Willie Akpabio pé kàn ṣe policy ire o kí ni policy tá fẹ́ kàn ṣe referendum tí gbogbo wa máa decide bí a fẹ́ lọ referendum ni o àtòun àti Gbàjàbíàmílà kan ya forí korí àwọn méjèèjì ìkan secretary of state tí state ò tòrò lábẹ́ ìkan president of senate tí ò gbé policy oríire kan jáde ó ti agree pẹ̀lú Fúlàní pé Fúlàní màálù Fúlàní ọmọ Nàìjíríà ni àwọn aṣiwèrè so kẹ́yìn ọmọ Nàìjíríà tó kù kẹ́kájá yín ológbò yín adìẹ yín kẹ́kọ̀ọ́ jáde kẹ́káùntì ẹ̀ as part of ọmọ Nàìjíríà ti yín torí Fúlàní ṣẹ́rọ́bìnrin tó jáde tó ní bọ́lọ́run ṣe dá wọn nìyẹn àwọn nífẹ̀ẹ́ màálù àwọn ojú ayé àwọn lọ àwọn aṣiwèrè àwọn ẹranko àwọn kangaroo jákújákú ọmọ inú igbó pẹ̀lú gbogbo owó tó ń gbà tó ń jí náà wọ́n dàbí alákìísà ni alákìísà àwọn ọmọ onídọ̀tí ọmọ olóòórùn inú igbó yẹn náà ló fẹ́ máa gbé inú igbó ẹ̀yin ọmọ Yorùbá ẹ kú faradà ó kù díẹ̀ a máa lọ Ọlọ́run ò sọ̀rọ̀ kókó jẹ ó ti lá máa lọ ó ti pin Ìgbò máa lọ Yorùbá máa lọ Haúsá máa lọ torí Haúsá ò kì í ṣe Fúlàní o Fúfúdè ni Fúlàní ṣùgbọ́n wọn ò sọ Fúfúdè yẹn toró strange ṣùgbọ́n nígbà tó ń ọkọ̀ Haúsá wọ́n lè máàjì pẹ̀lú Haúsá wọ́n ti pa gbogbo wọn tán Haúsá sọ pé 7 million àwọn náà ti pa àwọn kìíní dáràn apààyàn yẹn all they want to do is kan subjugate kan terrorize kan control that's all they wọn mọṣẹ́ ṣe ọmọ ọ̀lẹ ni wọ́n ọ̀lẹ ni Fúlàní all they want to do ni pé kan jókòó lórí iṣẹ́ ẹ̀yin tó kù labour yín labour àwa south náà fẹ́ jókòó lé ṣùgbọ́n ẹ̀yin ará mi ní Olúwa
ọmọ Yorùbá òdodo ẹ bẹ̀rẹ̀ sí ní pariwo fún bàbá Yẹmí Kàdóso Fẹ́mi Gbàjàbíàmílà èmi kọ́ ni Fẹ́mi tí ń dárakára ìwà olè bí ọlọ́ṣà manipulator deceitful a man with no integrity with no class ẹ̀dẹ̀ sọ fọ́mọ ọmọ Rivers Àpábíò tẹ́ kó bẹ̀rẹ̀ sí ní draft tí ò bá ní onílọ́yà ń bẹ̀ kó máa draft referendum kó máa jẹ́ pé ibẹ̀ láláì ṣe nǹkan kan ibẹ̀ ní ìdájọ́ Ọlọ́run ti máa dé bá gbogbo wọn. Èyí tí mo sọ yẹn náà tó a word is enough for the wise. Ẹ̀yin èèyàn mi mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ bá mi pín ẹ jẹ́ kó dọ́dọ̀ Gbàjàbíàmọ́lẹ̀ kó dọ́dọ̀ Wálé Ẹdùn kó dọ́dọ̀ Kàdóso kó dọ́dọ̀ Aláké náà kí ẹ̀ náà máa wa gold àti silver mú tó ń sọ tó máa pín láàrin ara wọn ni. Wọ́n ti gba àwọn Ṣàgírì láyè àwọn ló ń control àwọn Lebanese ló ń control seaport wa ló ń control island wa wọ́n ti sùkúùkì gbogbo ẹ̀ lé wọn lọ́wọ́ a máa wá dẹrú nílẹ̀ bàbá ńlá wa ẹ ṣe rí pọ́ máa lè ní táwa bá dẹrú kí làwọn ọmọ yín fẹ́ dì ẹrú kan náà lẹ fẹ́ sọ wá dì nítorí nígbà tó bá pa wá tán tó ọ̀rẹ́ ni tó pamọ́ àwọn ọmọ yín ló máa mú tó máa pa àwọn ọmọ yín wọ́n á gbé wọn gbogbo owó tẹ jí yẹn a fi gba ransom lọ́wọ́ yín ẹ ọmọ Yorùbá ẹ ṣe ẹ jẹ́ kí n lọ fẹ̀dọ̀ mi lórí òróró ẹ bá mi pín ṣá o ẹ pín kó dọ́dọ̀ wọn èmi ọ̀rẹ́ yín ẹ̀gbọ́n yín àbúrò yín ìbátan yín ọmọ Yorùbá ògidì Dr. Mọ́wùmí Lawal ni mò ń jẹ́ màá tún máa rí yín bá ó dìgbà kan náà ẹ ṣé ó dàbọ̀.